Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelúyà Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni, nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí. Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelúyà Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí. Gbogbo ọmọ kóòtù òjíire bí àlàáfíà Olódùmarè orí ajé ǹjẹ́ tá a dẹ́dà ṣẹ̀dá kọ́rọ̀ gbà yí wa ká kọ́mọ́ fi wálẹ̀ kó dúró tì wá kó wà pẹ̀lú wa kọ́mọ́ bá wa gbé lónìí àti títí ayé àìnípẹ̀kun. Àkàndọ̀rà Awíkonko ló kọ mi. Àjàó Àró Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba la baba ọlọ́rọ̀ ó ṣe. Ẹ̀kẹ́ ni mi ti mọ́ tó dúró ti lé gbẹ̀ngbẹ̀ng. Òtítà lé ni mí arẹrù mọ́ sọ. Ayére ni mí máa yẹ kó. Ọ̀gẹ̀dẹ̀ ni mí ọmọ yẹ̀dòyẹ̀dò. Èyí tó fòpin bí ẹ̀gbọ̀n owó rèé ọmọ yẹnuyẹnu. Bó bá jẹ́ pé òjò yìí ó délé yín òjò àtura wọn ń pè é. Àjẹ́ pé ó délé tiwa náà yóò tún yín lára kò ní bòdì. Afẹ́fẹ́ àlàáfíà ni yóò máa fẹ́ sí yín. Afẹ́fẹ́ òdìkejì ò ní fẹ́ láṣẹ Èdùmàrè. Òjò tí ń múnú àgbẹ̀ dùn ni. Òjò tí ń múnú ìyàwó dùn ni. Alọ́kọ òun ó fìdí mọ́lé. Ẹni ọyọ́ gbàdé ọtí lọ. Ńgbọ́ bá rí i pé ara ti sílé kó wọn mọ bẹ́ẹ̀ yẹ èyí lọ lé ná. Òjò ò ní jẹ́ kí wọ́n lè jókòó sábẹ́ igi. Ìdùnnú ẹnìkan ìbànújẹ́ ẹnìkejì. Àwọn ọlọ́tí ó pé àwọn kọ́sọ́mọ̀ ò ní lè wá lónìí. Ọlọ́run ní bàwá nú jẹ́ yóò dùn wá nù ni. Mú kí gbogbo ọmọ káàrò òjìrì pé tún kó àbọ̀. Iná ọ̀tán lásọlẹ̀ jò fi sí ìtàn lè kánná. Ntọ́ bá mú láyé ẹni òun náà ni a sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ètò ààbò tọ́mẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Orílẹ̀‐èdè Amẹ́ríkà àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n tún ti tẹ̀lé yìí lónìí. Wọ́n tún ti dé. Ṣé ẹ gbàgbé nínú oṣù kejì ni wọ́n kó bí igba ránṣẹ́. Lọ́kàn àwọn èèyàn ń gbà tí wọ́n dé àwọn tí wọ́n bá wa ṣẹ́gun afẹ̀mí ẹni ṣòfò lélẹ́yìí. Ṣùgbọ́n ṣé ẹ gbàgbé pé lẹ́yìn àdó tí wọ́n jù lọ́jọ́ 25 oṣù kejìlá ọdún 2025 sí Sókótó tọ́gbẹ̀mí àwọn onísùnmọ̀mí lọ rẹpẹtẹ. Oríṣiríṣi ìbéèrè ló jẹ jáde. Àwọn èèyàn kan ní ta ló rán Amẹ́ríkà ńṣẹ́. Àwọn èèyàn kan ní ṣe ni wọ́n mú Nàìjíríà gùn bí ẹṣin. Àwọn èèyàn kan ní Bọ́lá Tinubu tiẹ̀ ti gbàgbàkúgbà jù. Só tiẹ̀ wà lórí àpèrè sọ wà lórí ààrẹ ṣá sóun gangan ní sàrẹ́ àbá Amẹ́ríkà ní sàrẹ́ lé wa lórí. Bó ni Amẹ́ríkà ṣe máa ju àdó olóró láì ní mímọ̀ sí wa ń bẹ̀. Kó tó di pé iléeṣẹ́ ológun jáde ìta wípé àìsòsà lódò lẹ́yìn làbẹ́làbẹ́. Oníkangun lónìkangun àpò arápá lọ́kàngùn sọ̀rùn. Kò sí tí yóò ṣẹlẹ̀ lódò bí ó bá sojú akàn yóò sojú ẹja tàbí kó sojú àwọn méjèèjì. Kí àdó olóró tó lè wọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti gbọ́ sí àwọn mọ̀ sí àjọsọ àwọn ni àwọn ọ̀kan láago ẹnu ni. Àbọ̀rọ̀ láago ẹnu òun náà ni káwọn tá a fẹ́ bá jà kí wọ́n ti wábi gbà. Wọ́n bá ti mọ̀ pọ̀ lọ́wọ́ Amẹ́ríkà nú òjijì ńlọ bá àwọn onísùnmọ̀mí ọ̀hún òjijì lọ́ bá àwọn aráàlú. Ṣùgbọ́n kò bá jọba àtàwọn iléeṣẹ́ ológun kò bá wọn lójijì. Láti inú oṣù kejì òun náà ni wọ́n ti wá fi bí igba láàrin akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Amẹ́ríkà sọwọ́ sí wa Nàìjíríà. Wọ́n ò sọ wípé kí wọ́n kó sínú igbó kí wọ́n wá bá wa jà kí wọ́n gbà àwọn tí wọ́n jí gbé àbí kí wọ́n pa àwọn ajínigbé. Ta ló lè tẹ́ Nàìjíríà lọ́rùn? Because gbogbo wa la ń pariwo ní December ń pé abóhùn náà ṣe máa ṣe bẹ́ẹ̀ kò yẹ ká Amẹ́ríkà ò ṣe bẹ́ẹ̀ náà ó. Ó yẹ kán train àwọn èèyàn wa ni wọ́n bìlútù iléeṣẹ́ ológun wa nìyẹn. Bí ìgbà téèyàn ò kàyàn sí nìyẹn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé
látàrí ìjínigbé tó gogò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo àná là ń pé bá pa Nàìjíríà ò bá ka, wọ́n nílò ìrànlọ́wọ́ àwọn ilẹ̀ òkèèrè kí wọ́n pè wọ́n kí wọ́n ràn wọ́n lọ́wọ́. Amẹ́ríkà tún yọjú, a tún bẹ̀rẹ̀ sí ní sáátá, a tún bẹ̀rẹ̀ sí ní pẹ̀gàn, a sì tún bẹ̀rẹ̀ sí ní wáwáwí. Ta ló lè táyé lọ́rùn? Ta ni ó tẹ̀dá lọ́rùn? Ṣé ní ilé ọ̀tàn ni? Ta ni ó tẹ̀dá lọ́rùn? So òun ló wá jẹ́ kí n wò wípé dídé tí wọ́n dé lónìí, dídé tí wọ́n tún dé lọ́tẹ̀ yìí, kí ni tí wọ́n bá wà gan-an? Kí ni tí wọ́n wá ṣe? Ṣé wọ́n wá ràn wá lọ́wọ́ ni? Àbí wọ́n wá bá wa ṣiṣẹ́ wa? Kò sẹ́ni tí ń bá yàn ṣe iṣẹ́ èèyàn, ṣùgbọ́n ìrànlọ́wọ́ Amẹ́ríkà ó máa ní ìfẹ́ẹ̀tì gan gidi. Ìwọ̀nba ibi tán bá ti kún wa lọ́wọ́ yóò wúlò lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Kó tó di pé a máa sọ eléyìí òjùjùjù, ọwọ́ bá afurasí ọ̀daràn kan tí máa ń supply àwọn onísùnmọ̀mí. And again kí n tún sọ ilé fún gbogbo wa pé ibi tá a fojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ̀ lọ. Ejò tí wọ́n kò ń bi tàná. Kennedy ò ní pé bàbá sọ̀rọ̀ nípa báńdí, àwọn tá a kọ́kọ́ fọkàn sí náà ní Boko. Mo láǹfààní àti sọ fún wa wípé ìbẹ̀rù àwọn Lákúráwá ńlọ́gbòde kan kì í ṣe tàwọn Boko gangan, torí pé wọ́n ti mọ àwọn yẹn ni wọ́n sọ wípé wọ́n burú jù báyìí. Ń bá àwọn Boko tiẹ̀ sí ń jìyàn gbé, bí wọ́n ń ju àdó lásán ni. Àwọn eléyìí wọn láwọn burú, ìsìn ọ̀kọ́ kú ni wọ́n, ẹ̀ ń bá lè kú ó kú, ẹ̀ ń bá lè yè ó yè ni. A nílò ìrànlọ́wọ́ òkè òkun. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti dé. Ẹnìkan náà tún wá kọ lẹ́tà ránṣẹ́ sí gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá. Ògún tí ì ṣe tẹ́ni ọjọ́ tọ̀fọ̀. Lóòótọ́ nínú igi ni ẹ̀ka ti jáde. Bí igi ọ̀bá lálàáfíà, ẹ̀ka ò lè gbádùn. Torí pé igi tó dúró ni yóò gba omi mu látara ẹ̀kàn. Ńgbà tó ń bá gbomi mu, ńlẹ̀ ká ó tó láǹfààní àti mumi. Ó túmọ̀ sí wípé I love you too sir, I love you too ma. Ó túmọ̀ sí pé gbogbo apátápátá la nílò ara wa. Kí ni tí mo gbìyànjú àti sọ? Ó ní pé bílẹ̀ káàró òjìrè bá ti lálàáfíà, àwọn apá kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà lálàáfíà. Ilẹ̀ káàró òjìrè àlàáfíà ń bẹ ńlẹ̀ yìí tẹ́lẹ̀. A máa ń fira wá yangàn pé n tó bá wù wọ́n kí wọ́n fira wọn dá lókè ọ̀yà lára, pé ọ̀sẹ̀ tó bá wù wọ́n kí wọ́n fira wọn gún. Àpé kí Gàmbàrí ọmọ sùn rárá kó sá ti mọ́ kìran tiwa. Àpé kí Gàmbàrí ọmọ tàkìtì kọ́ lọ táwájú ilé bá bẹ́ẹ̀. So pé gbogbo tó bá wù wọ́n kí wọ́n fira wọn ṣe ń bẹ̀. Ṣùgbọ́n látàrí ẹ̀sìn, ẹ má bínú, gbogbo àwa tí a jẹ́ ẹlẹ́sìn kan tàbí kejì, látàrí ẹ̀sìn, oyin wa ti sọ adùn ẹnu. Lóòótọ́ àrọ́bá tí ń jáde tí ń fa àwọn oníṣẹ̀ṣe ṣe yẹ̀yẹ́, ṣùgbọ́n lónìí èmi sì lè fọwọ́ ẹ̀ gbáyà pé kò sí ẹ̀sìn tó dáa ṣùgbọ́n ìṣẹ̀ṣe bẹ́tà. Yes, kò sí ẹ̀sìn tó dáa, kò sí ẹ̀sìn kan tó lè gbà wá là wípé ẹ̀sìn báyìí o ló máa rescue ìran Yorùbá o, kò sí ẹ̀sìn náà, ṣùgbọ́n ìṣẹ̀ṣe bẹ́tà. Ìṣẹ̀ṣe ló ní ká méwé jágbámọ́ ti jogbo, kápò papọ̀ kó ní tí ó ṣe bí èèyàn bá farapa. Ó láwọn ewé tí wọ́n jẹ́ pé tán bá fún, God bless ẹni tó fún mi ní stíkà yìí o, Mr. Ibrahim Ọládẹ̀yìndé mi ní wáìntì. Tán bá àwọn ewé kan ń bẹ láyé àtijọ́, láyé ìgbà táwa máa ń ṣàgbàrú káàkiri, kò sí tó bá dójúgùn mi ó bá àpá àdá ń bẹ̀rẹ̀ pẹtẹ. A lè ṣe ká mọ̀ bẹ̀rẹ̀ àwa lójúgùn, kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí. Kí wá ṣe bá jókòó kalẹ̀ àmọ́ sunkún àwọ̀ ọ̀ráyè, torí pọ́pọ̀lọpọ̀ táwọn ọmọ sin ní access sí àwọ̀ ò ní sí.
ewé ọ̀sẹ́pòtú lásán bá a bá já a fọwọ́ ra báyìí yóò sun omi á kọ́kọ́ kan omi ẹ̀ sójú ọgbẹ́ yẹn yóò relief wa brother yóò relief wa sister kò ní ní wá lára tá a fi délé tá a bá tún wá fẹ́ ṣe dáadáa á tún wá mú èlé tá ara yẹn tó fún omi yẹn á tún nà fẹ́lẹ́fẹ́lẹ́ sójú ọgbẹ́ yẹn yóò jìnnà. sáwẹ́ bíbélì lájà lálẹ́ mọ́ mójú ọgbẹ́ àbáwẹ́ kúránì lájà tá a lẹ̀ mójú ọgbẹ́ àbí sáàmù làákà bí kéwù làákà sí ṣétìrà làákà sí ojú ọgbẹ́ tí ó sì ṣiṣẹ́. now kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n sáré brief lé páńpá gbólóhùn méjì péré ni. ǹjẹ́ lẹ mọ̀ wípé àkọ́kọ́ ni pé ìdáni yóò pera rẹ̀ lẹ́rú. ìkejì ni pé wọ́n á máa kí Ṣàngó lóòṣà tí búra ẹ̀sán wọ̀nyí. ẹ̀sìn kan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn ọ̀hún gangan ni wọ́n farabalẹ̀ ba ẹ̀sìn ọ̀hún jẹ́ fúnra wọn. àwọn ẹlẹ́sìn gangan àwọn tó lẹ̀sìn gangan kì í ará ta o ìbínú yẹn ò ní wá láti ta o. ẹni tó ra stíkà fún mi ẹ mọ̀ mí pé n ò lè ṣe kí n mọ́ kò ṣeé ṣe ni. so mi ń fẹ́ lu àmì fàágùn rárá o àwọn ẹlẹ́sìn ọ̀hún gangan ni wọ́n máa destroy ẹ̀sìn yẹn fúnra lára wọn ni wọ́n bà ẹ̀sìn yẹn jẹ́ because wọ́n ti ń tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí wọn. bẹ́ẹ̀ bá gbàgbé ní 2018 ni mo jáde tí mo sọ̀rọ̀ lórí ẹ̀sìn fásọsì ìwé mímọ́ ṣe é gbàgbé nígbà náà. ṣùgbọ́n gbà tó yá àwọn èèyàn kan pé Mr. Awikonko ẹ fẹ̀sìn ńlẹ̀ Mr. Adéyínká Alálàbí mi ò ní wáyé tìṣà nígbà kọ̀ọ̀kan ẹ jèrè gbogbo tó tara yín jáde ẹ sì jèrè ara yín lágbára Ọlọ́run ó sì jèrè yín lágbára Ọlọ́run. bákan náà ni Mr. Ibrahim Ọládẹ̀yìndé mi níwẹ̀ yín náà tì gbogbo ẹ̀yin tẹ̀ ń ra síkà fún mi ní wáyé tì iná ò ní tán wo yín pápápá. ẹ já kúrò lórí ọ̀rọ̀ tẹ̀lẹ́sìndé kí n sáré jẹ́ iṣẹ́ tí mo fẹ́ jẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ lẹ́tà yìí ká tó sọ̀rọ̀ nípa pọ́ìntì méjì tó kù ká sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n dé sílẹ̀ wa ká dẹ̀ sọ̀rọ̀ lórí ti ẹni tọ́wọ́ sìnkún bà àti tán bá lọ́wọ́ ẹ̀. so now lẹ́tà tó nítọ̀ ń kọ òun náà lélẹ́yìí Yorùbá self-preservation is not hypocrisy. ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ò ní pé àti Christian àti Mùsùlùmí kí wọ́n má yẹpẹrẹ ìṣẹ̀ṣe mò ń bẹ̀ yín ni o. ẹ jẹ́ kí Christian ò dúró kí wọ́n máa ṣe tiwọn ẹ jẹ́ kí Islam ò dúró. gbogbo Mùsùlùmí kọ́ ni extremist mo fọlọ́ ń búra àwọn Muslim kan ń bẹ tí mẹ́sìn wòyàn tó jẹ́ pé wọ́n fẹ́ràn àlàáfíà ju nǹkan mìíràn lọ ṣùgbọ́n wọn tó nǹkan extremist tí ń bẹ láàrin wọn lòun wọn gòkè. àwọn Mùsùlùmí alálàáfíà àwọn ìpariwo wọn yìí sọ̀rọ̀ Christian yìí tiẹ̀ sọ̀rọ̀ ní tiwọn extremist kọ̀ọ̀kan ni wọ́n wà nínú ẹ̀sìn Christianity ní tiẹ̀. àwọn oníṣẹ̀ṣe kò sí extremist kankan láàrin wọn. Mùsùlùmí lọ pọ́ǹchì wọn tán fi jáde sórí ìtàkùn ayélujára tí wọ́n fi déédéé sọ̀rọ̀ Mùsùlùmí déédéé sọ̀rọ̀ Islam wọ́n ń jáde pẹ̀lú point táwọn Muslim náà ń bọ́ tírẹ̀sẹ̀ ni. ṣètìlí bọ́ yàtọ̀ síra wọn oníṣẹ̀ṣe ò déédéé jáde ẹ̀yin lẹ́ ń tákò wọn kí wọ́n má bodò kí wọ́n má bọ̀ sun òwò kì í fún òwò lọ́rùn kí wọ́n má bodò kí wọ́n má bọ̀ sun kí wọ́n má sóògùn ẹ̀ mọ̀ pé wọ́n lẹ́lẹ́bọ míwá ẹ̀yin náà dẹ̀ ń gba bẹ́ẹ̀ kú wọlé lọ bá wọn nínú kọ̀rọ̀ wọ́n ń sóògùn fún ẹ̀yin gan sóògùn àrílára yín tó sọ síta sórí social media pé tán bá fóun láyé ta pé òun ọgbà ọ láwọn ẹlẹ́hà ń bẹ́ lé àwọn ọmọ ń bẹ́ lé ọ̀fẹ́ kan fojú sunkún òun mọ́ bá fóun láyé ta tán bá sọ pé kóun wá sín gbẹ́rẹ́ wọn ó sin lára wọn ni wọ́n arrest ta lọ lọ́hùn nílọrin jò ní gbogbo fídíò ẹ̀ ni mo ní lọ́wọ́ mo ń compile ẹjọ́ torí gbà tí wọ́n bá jọ ìyá àwọn MS bàbá ọmọkùnrin o that guy is very very wonderful doing wonderfully well àwọn tó bá kórìíra ẹ̀ wọ́n kórìíra ẹ̀ for yé so MS bàbá bọ̀ bá ń gbọ́ I am coming mo ti sọ lórí program jọ kan pé mo fi ṣàwàdà pé I am coming for you I am not coming for you I am coming to join you. So now
pápápá ẹ má jà á bà kankan jẹ́ ẹ̀já fi gbogbo ẹ̀ lẹ̀ kwalì lálàáfíà. Yorùbá self-preservation is not hypocrisy by Ọlátayọ̀ Ògèdèǹgbé Esquire. God bless ẹ̀ ń tọkọ kínní yìí gbólóhùn tó kéré ni pọ̀pọ̀ púpọ̀ ẹ̀já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ bí ó ṣe máa gbọ́ kò bá kùngbé ọ̀rọ̀ látẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ńgbọ́ bá fowó ọbẹ̀ dájọ́ sọ́kọ ò ní jẹun ṣé kò ní mújà wá sáwọn ẹbí ò ní sọ̀rọ̀. God bless you. Ògùn wà ògùn òṣì ọmọ Yorùbá ẹ gbìyànjú láti wọ ohun tó sọnù ní ìwákùwà arìnrìnjìnà ńlá ìrí abuké ọ̀kẹ́rẹ́ tọmọdé bá mọ ọwọ́ wẹ̀ abágbà jẹun ẹ wá àwọn àgbà Yorùbá lọ àgbà kì í tán lórílẹ̀ ni Yorùbá ń wé àwọn àgbà rere sì ń bẹ ní ilẹ̀ Yorùbá wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn àgbà rere wọn ti wọnú ẹ̀sìn míì a lè bá nǹkan kan lọ́wọ́ wọn mọ́ àwọn àgbà tí wọ́n láwọn nǹkan yìí lọ́wọ́ àwọn tó wọnú ẹ̀sìn míì wọn ò jẹ́ kí wọ́n thrive ní time tó yẹ kí wọ́n fi ilẹ̀ fọ́mọ ọmọ tó yẹ kí wọ́n fi ilẹ̀ fún àti mú lọ lé kéwú ọmọ tó yẹ kí wọ́n fi ilẹ̀ fún oní ń control sáfíìsì nínú ṣọ́ọ̀ṣì oní ń control Sunday school kan tó bẹ̀rẹ̀ ìsìn ní ṣọ́ọ̀ṣì so irú ọmọ bẹ́ẹ̀ ò láǹfààní àti gba nǹkan kan dojúmọ́ ni máa ń dùn mí pé àwọn àkáǹtì oògùn tí ń bẹ lọ́ọ̀ mi mo dáná sun dojúmọ́ ni mo sì máa ń sọ pé ẹ̀gbọ́n mi kan ló jẹ́ kí n dáná sun tí n bá sọ nìsín àwọn náà lè máa wò mí wọ́n kàn máa rẹ́rìn ni pé ọ̀rọ̀ iṣẹ́ tán nù mí bó ni mi ṣe gbàgbé ọ̀rọ̀ báyìí ó ń dùn mí ni ìdí tọ́jú ọmọ dùn mí ni pé àwọn tí ń bẹ́ ń bí adánwò ọjẹ́ so gbogbo àwọn tí wọ́n wá ń béèrè lọ́wọ́ nísìnyí pé kí bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn kí wọ́n jáde àwọn ọba tí wọ́n sọ pé kíni kan kí wọ́n jáde kí wọ́n bá wọn lé àwọn Boko Haram àtàwọn bandits kúrò nínú igbó àwa béèrè lọ́wọ́ tiwọn náà pé ṣé bá àfáà ní bẹ́ẹ̀ lọ Mọ́kà ẹ wo Mọ́kà Mọ̀dínà ẹ wo mọ́sà àjàbá tó rọrọ bọ́sẹ̀ máa ń sọ fún àgbà táwa primary ayé mọ̀ tí ń lọ à ń tọ̀ láyé ìgbà kan àmọ̀ rí kámẹ́rà ilé fọ́tò nìkan la ti ń bá kámẹ́rà pàdé ìkan wà kéékèèké tá a máa ń rà báyìí tí mo ń bá fíìmù mẹ́jọ wá bàbá kan máa ń wá láti Ẹdẹ nígbà náà skul ni máa ń yí káàkiri yóò ti dúró sẹ́nu ọ̀nà skul wa ẹ wá wo Mọ́kà àjàbá ẹ wá wo Mọ́kà Mọ̀dínà ẹ wá wo bàálù èbó wá wo mọ́sà àjàbá tó róró ńgbà tá àrọ̀ bàálù èbó rí mo láti rí kò síbi tá ti wò kò síbi tá ti wo fọ́tò ẹ̀ ẹ wá wo ọmọ ọba Mẹ́kà ẹ wá wo sàrí ànábì yóò gbèsè alójú ntí ọ̀sọ̀ ni pé onísìsì yóò wo mẹ́rin onísìlẹ̀ kan ni yóò wo mẹ́jẹ̀ẹ̀jọ the same thing náà dẹ̀ náà gbé wá fún wa ẹni tí ò tí ì wòrí ọ̀sọ̀ pé òun kò wò àwa tá a ti wòrí ó tún sọ pé a tún fẹ́ wò ńgbà míì yọ kàn máa tẹ yọ ó gbójú síbi few finder ẹ yọ tẹ ọlọmọbabìnrin ìlú èbó nǹkan mo rí orí mọ́sà àjàbá tó róró mo rí orí sàrí ànábì á pè mo rí orí kan nìkan tó bá ti fi mẹ́jẹ̀ẹ̀jọ hàn wá ó ti gbé kó mẹ́nu sílẹ̀ kan ti wọgbó lọ. so nígbà náà gbogbo àwọn wọ̀nyẹn ni wọ́n ti lé wa kúrò nídìí ìṣẹ̀ṣe kò sóòsà tí bá ní jà bí òsórí ẹni bó láti wá padà bẹ̀ nísìn ó ṣòro because intẹ́ni fẹ́ mú jáde nìyẹn pé ká padà síbẹ̀ ó ṣòro láti padà síbẹ̀ ìkọ̀ọ̀kan nu wa náà ni ó padà bẹ̀. now níjẹta ńlá àwọn onísùnmọ̀mí kọlu ikọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ìrú Ẹkùn bẹ́ẹ̀ bá wo fídíò dáadáa ẹ rí i pé ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n yìn ń bàn tí ìbọn ò wọlé sí lára ṣé Kùránì ni ọjọ́ wọlé ni àbí Bíbélì àbí kéwú ẹ rí tọ́jẹ́ pé kàn máa rí ojú rẹ̀ tíntín bí ọ̀nà mẹ́ta ìbọn wọ́n yìn o kò wọlé ni o ayẹta tó jẹ́ ń jiná jojo ní jẹ́ bẹ́ẹ̀ o so àwọn tó bá fẹ́ fi wá ṣe yẹ̀yẹ́ kí wọ́n mọ̀ wípé wọn ò ríran káàárọ̀ òjíire fi ṣe yẹ̀yẹ́ ara wọn fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀yin náà sì mọ̀ bá tí mò ń sọ Ọlọ́run pín dọ́gba pápápẹ́ jẹ́ ká gbọ́rọ̀ ẹni yìí ń fẹ́ jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ jù kẹ́ ẹ lè tètè lọ sùn ó ní ẹ wá àwọn àgbà Yorùbá lọ àgbà kì í tán lórílẹ̀ àgbà ò tán lórílẹ̀ ṣùgbọ́n àwọn àgbà tí ń bẹ ńlẹ̀ yìí kò sí tán fẹ́ ọ̀fà wa mọ́ ẹ rí láti ìgbà tí Abraham Adésànyà ti lọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló lórí kò dàbí mọ́ bàbá wa Pa Fáṣọ̀rántì ó pé ká tó mọ̀ wípé àwọn lólórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re bàbá Ayọ̀ Adébánjọ là ń wò bàbá Ayọ̀ Adébánjọ ti ṣe tiwọn wọ́n ti fọwọ́ okùn lélẹ̀ bàbá ti lọ kò sí òkìkí kan lórí inú ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́
ẹ̀gbọ́n mi Yínká Odùmákin ó ti fọwọ́ okùn lélẹ̀, kò sí ariwo nípa ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́. ńgbà tí Yínká Odùmákin jẹ́ publicity secretary ẹgbẹ́ Afẹ́nifẹ́re, òkìkí ẹgbẹ́ Afẹ́nifẹ́re kàn, kò sí tí ó ṣẹlẹ̀ ńlẹ̀ yìí tí wọn ò ní pẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re sí. so ẹ̀rí mi mọ̀ wípé àwọn èèyàn kan kọ̀ọ̀kan ti lọ́nlẹ̀ yìí, àwọn tó wá sẹ́kù wọn ò ní tán fẹ́ ọ̀fà wa ni ò jẹ́ yọjú síta, ni ò já dá wọn mọ̀. torí bẹ́ẹ̀ èèyàn lè gbá bọ́ọ̀ ju Messi lọ, tó lè score ju Ronaldo lọ, ṣùgbọ́n tó ọ̀gbá ní gbangba ká yí orí ọ, kò sẹ́ni tó mọ̀ pé ó ní. Now, ẹ jẹ́ tẹ̀síwájú, ó ní Fulani bandits demand 15 million naira as ransom for the release of a victim. Does it not make sense for potential victims to invest a fraction of that amount in securing and fortifying themselves beforehand? Mo fọlọ́run búra, tá a bá sọ jákèjádò lẹ káàárọ̀ òjíire, kò ṣàì ní sí àwọn alágbára kọ̀ọ̀kan tí ó ṣẹ́kù, tí wọ́n real, tí wọ́n dá, tí wọ́n mojú àwọn oògùn tán mewé tán megbò dáadáa. ǹjẹ́ a lọ bá wọn, ǹjẹ́ a béèrè lọ́wọ́ wọn, ǹjẹ́ a lọ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn, because majority àwọn àgbà ńlẹ̀ yìí wọ́n á dúró ní dúró wípé ó rìn ní kò tí ì já ń jẹ, bó bá já ń jẹ ẹ mọ̀ bí tó yẹ kẹ́ ẹ wá. onírọ́ lọ́pọ̀ jù, àwọn tí ó jẹ lọ́pọ̀ jù, àwọn ni máa ń sábà ṣe kínní lórí social media. bó o láṣẹ mi àwọn kan bẹ tó jẹ́ pé ó ní dán lásán ni wọ́n. so àwọn àgbà yìí sì wà, bó o láṣẹ mọ̀ wọ́n, ǹjẹ́ a lọ bá wọn, ìgbé ayé wo ni wọ́n ń gbé, ṣé wọn ò ti fẹ́ kú tán? Ọlọ́run ràn wá lọ́wọ́. Does it not make sense for potential victims to invest a fraction of that amount in securing and fortifying themselves beforehand? Ìgbọràn sàn jẹ́ ẹbọ rírú, ìmúralẹ̀ ó sàn ju ká mọ wọ́nà àbáyọ. Medicine after death tí wọ́n ń pe eré àsápajúdé nígbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí ni, tàwa ń sá kíjokíjo káàkiri. As the Yorùbá say, and I quote, ibi tí gbanigbani wà ní panipani wà, níbi panipani náà sì ń bẹ náà ní gbanigbani wà. We must confront realities as they are, not as we wish them to be. What made Sunday Igboho a respected figure among many Yoruba people is his courage, preparedness, fortification, and unwavering commitment. Kò síbi tẹ́ fẹ́ yọ̀ Igboho sí. Àsán ọkàn akin o, tí máa ń jíǹjà ẹlòmíì, tí ó pe ẹlòmíì náà pé mi náà lè ṣe é, Ìgbòho ló ní. So n tó jẹ́ kó dá yàtọ̀ nìyẹn, n tó jẹ́ máa dárúkọ ẹ̀ nìyẹn. Kò make sense, kò ní make sense. Tí n bá wá sóde, ẹ rí pé mi ò kí n sábà sọ̀rọ̀ Ìgbòho, mi sábà dárúkọ Ìgbòho, kí n kàn máa wá praise Ìgbòho. No, n tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. But láti wá support ẹ̀, láti encourage ẹ̀, n táwa lè ṣe nìyẹn. Because n tí Sunday Adéyẹmọ Ìgbòho tó ń ṣe, ká ní majority èèyàn náà ló lè ṣe bẹ́ẹ̀. Lẹ́kìtì kárí èèyàn bíi Sunday Ìgbòho, Lẹ́gbàá kárí èèyàn bíi Sunday Ìgbòho, Níjẹ̀bú kárí èèyàn bíi Sunday Ìgbòho, Lóṣogbo kárí èèyàn bíi Sunday Ìgbòho, Lọ́yọ̀ kárí èèyàn bíi Sunday Ìgbòho, Lógbómọ̀ṣọ́ kárí èèyàn bíi Sunday Ìgbòho. Kí ni ń jẹ́ bandit nínú igbó wa? Bọ́ọ̀mọ Adéyẹmọ ṣe ń dalẹ̀ rú ńbàdàn, kẹ́nìkan náà máa dalẹ̀ rú lóṣogbo, kẹ́nìkan máa dalẹ̀ rú lẹ́kìtì, kẹ́nìkan máa dalẹ̀ rú lóńdó, kó náà lérò lẹ́pẹtẹ lẹ́yìn. Kí ni ń jẹ́ bandit nínú igbó wa? Kí ni wọ́n máa ṣe? Torí pé bí iná bá jó kan ná, ìmọ̀ ń jó àjóràn. Tán bá lè ṣe papọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ká wá káwọ́nú agbádá, ká mọ̀ pé ó dìgbà tán bá pè wá ká tó dáhùn sí. Ìgbòho fẹ́ sọ̀rọ̀, Ìgbòho fẹ́ jáde, wọn ò pé, wọn ò mọ iyì rẹ̀. Ọ̀wá ni ọ̀dà kò pọn dandan kẹ́ ẹ mọ iyì mi. Tó bá tásìkò wọn jáde, ó tásìkò jáde. Now, many Yoruba people in this, what made Sunday Igboho a respected figure among many Yoruba people is his courage, preparedness, fortification, and unwavering commitment to the defense of Yoruba land. Kì í gbọ́rọ̀ Yorùbá sétí. If those qualities are worthy of admiration, why should it be considered wrong for others to seek similar strength and resolve? Kí ló dé? Táwa náà gbìyànjú tiwa, táwa náà sa ipá tiwa, táwa náà kó òyàn jọ, táà kóra wa jọ, táà fira wa jìn, táà fara wa kalẹ̀ voluntarily. Pé we can do it, n tó bá ń gbòó kó máa ṣe ń bẹ, jẹ́ káwa náà máa ṣe tiwa náà ń bí. Kí wọ́n máa gbọ́rú, kán máa gbúrò láké, kán máa gbúrò lóko. Kò sẹ́ni tí ó dúró. Ìyẹn túmọ̀ sí pé
ọ̀ka wá síwájú ṣèbí tẹ̀lé gbogbo wọn wọ́ ruru tẹ̀léra wọn lẹ́yìn. Would it not be contradictory to celebrate the outcome while condemning the source from which it is believed to derive? The Yoruba people have a long and rich indigenous heritage. Ó pé gbogbo tọrọ ọmọ Yorùbá pátápátá ló complete. Traditional knowledge system Ọlọ́run ọba mi ń gbọ́ ó pé. Spiritual practices àti ní kéèbó tó dé. Bọ́n bá wa bá fẹ́ ṣe nǹkan bá fẹ́ lójú ogun ó bí fálérè ó ń tọ́ wọn sọ́nà. Ẹ̀yin lẹ gbé nǹkan míì dé tẹ ní akófájùnù àti kófájùnù tẹ gbé dé ò lè là wá. N táwọn bàbá wa ń lò ń tọ́ wọn sọ́nà tẹ́lẹ̀. Bí wọ́n bá fẹ́ mọ́ba ni wọ́n ń lò. Ńjọ́ tó jẹ́ ọba ti di tí gọ́vnà píìkì láti di wàhálà ló ti di wàhálà. Ńlọba ti ń pààrà kóòtù bíi kúkéré. Látìgbà náà lọ́nà ti dàrú. Látìgbà náà láti rí mú mọ́. A kàn jó mo kùnà mo sì náà ni a kàn try every possibility kankan wá já lọ́wọ́ mọ́. Torí lè ìtọ́lọ́run alààyè dá mọ́ wa àti gbèjò ẹgbẹ́ kan. Àti rawọ́ mọ́ ntí ọ̀kan wá àrájúká. Àti rájúká lọ gba nǹkan wá láti Mọ́kà. Àti rájúká lọ gba ti Ísírẹ́lì. Láti ìgbà náà láti wọ̀rọ̀ ẹ̀bí ẹkún àkókò jẹ́. Láti ìgbà náà láti wà vulnerable. Láti ìgbà náà lè sin kí ìsìn ti ń yọwọ́ mi wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Spiritual practices and cultural institutions form the foundation upon which our ancestors built and defended their society. Odò tó bá ti gbàgbé orísun rẹ̀ yóò gbé táútáú ni. Ẹ máa wo ọba tí ń lẹ́nu bébébé tí ń ba gbogbo àṣà àti nǹkan ìṣẹ̀ǹbáyé Yorùbá jẹ́. Ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí wípé ó ń palí ní èjì ẹ̀rẹ́ gradually. Kennedy ìṣẹ̀ṣe lọ́lọ́ba ẹ̀sìn Kristẹni kọ́ ẹ̀sìn Islam kọ́. Ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi tì because ayé tá a wáyé ayé social media ni. Ayé tí ìgbàgbé nǹkan ni kò lè tán lórí social media. Wọ́n ń kọsẹ̀ rẹ̀ lẹ̀. Ó sì ń pa nílé èjì ti ẹ̀rùn torí tó bá ti dé stage kan wọ́n wà mú ọ̀rọ̀ ọba kúrò nínú ìlú yẹn. Ọba ò ní ní value mọ́. God bless you. Mr. Samson Ọlásùnkànmí mi ní wáyìntì. Kennedy ọba ò ní nítumọ̀ mọ́ because n tó gbé ọba dání n tó gbé ọba wá n tó mú ọba jáde níbi tá a ti fa ọba yọ ọba yẹn ti ń parẹ́ ó ti ń ba yí ẹ̀ jẹ́ ó ti ń dismantle ẹ̀ níta gbangba ó wá rò wípé ọba kan ló ń ba tiẹ̀ jẹ́ àbáwọn èèyàn kan ló ń ba tiẹ̀ jẹ́ àbáwọn àṣà kan ló ń ba tiẹ̀ jẹ́ ó rò pé ó ń gbé ẹ̀sìn kan lárugẹ ẹ̀sìn tó gbé dání o ó lè má wọlẹ̀ kò ní nítumọ̀ ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ̀ọ́ orúkọ mi sí mo lè wà láyé mo lè má sí nílé ayé àwọn ẹlẹ́sìn gangan wọ́n ti ń múra láti gbógun tira wọn báyìí wọ́n máa gbógun fúnra lára wọn náà máa pieces ara wọn o Christian ò ní bá wọn dá sí àwọn oníṣẹ̀ṣe ò ní bá wọn ralẹ̀ralẹ̀ lélẹ̀ táwọn oníṣẹ̀ṣe ń ṣe o àwọn ẹlẹ́sìn gangan náà máa destroy ara wọn ẹ̀jẹ̀ àjọ mọ́wọ́lẹ́ rán ká mọ́ ti gbọ́dọ̀ ká máa wòran. Now the monuments shrines wọn gbogbo ẹ̀ náà ti parẹ́ and the historical relics scattered across Yoruba land remain enduring reminders of our origins and identity. Àti parẹ́ pátápátá we've lost our identity. Kò sí nǹkan tí ń jẹ́ orísun mọ́ kò sí nǹkan tí ń jẹ́ orírun mọ́ oríṣiríṣi ẹ̀sìn tán mú wọlé yìí wọ́n ti fi mú oríṣiríṣi àṣà wọlé ẹlòmíì ò fẹ́ dórúkọ baba ńlá bá bẹ́ẹ̀ mọ́ ó bìlì pé òun fẹ́ change orúkọ ẹ̀sìn ti jẹ́ kó rí orúkọ yẹn gẹ́gẹ́ bí orúkọ tó gbé ègún lérí ìran wọn parẹ́ wọn ní níran mọ́ because nígbà tí tó bá mú orúkọ tiẹ̀ gangan tó sọ di sọ́ọ̀nìmù àwọn ọmọ ẹ̀ àwọn tẹ́jọ́ ń jẹ́ sọ́ọ̀nìmù yẹn ó ti dára ẹ kúrò lára wọn àwọn ọmọ ẹ̀ ò ní bá wọn pàdé lọ́jọ́ iwájú kán wá béèrè pé wo ni tọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀. Sunday Ògúnyínká bẹ́ẹ̀ máa ń jẹ́ Ògúnyínká tí mo wá pàdé Ògúnyínká kan l'Amẹ́ríkà ìbéèrè mi ni pé sorry sa o Ògúnyínká èwo ni o wọ́n sọ pé Ògúnyínká kan náà ní Kírun ni Ìkírun lèmi náà Ògúnyínká dẹ̀ ní sọ́ọ̀nì mi wọ́n wà òpin ẹ̀ dúró o kọ́ mọ̀ jẹ́ pá a tán o kọ́ mọ̀ jẹ́ pá a relate o kọ́ mọ̀ jẹ́ pá a ṣe kinní kan o kò sí ọmọ Yorùbá tí ó fẹ́ fẹ́ obìnrin tí ò ní béèrè ìlú ẹ̀ tí ò ní béèrè rẹ̀ tí ò ní béèrè ibi tó ti wá compulsorily so wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ wọ́n ti ń palí ní èjì yẹn rẹ́ lọ ẹ máa bá lọ kálukú ọba ń bẹ̀ ìmí ò ní change ẹ̀ lọ́dọ̀ tèmi ó kọ ọ̀ràn mi o náà làwọn ọmọ mi ọmọ ẹ̀ ń jẹ lọ ká máa keep ẹ̀ flowing. Now I do not believe that adherence
to any religion should compel us to reject or disparage the heritage of our forefathers. Honestly, kéèyàn jẹ́ Christian kó jẹ́ Mùsùlùmí kò túmọ̀ sí pé ká pa àṣà ìrandíran wa rẹ́. Rárá. Now, respect for one's roots is not compatible with personal faith. Ọ̀tọ̀ níran, ọ̀tọ̀ lórírun, ọ̀tọ̀ lórísun, ọ̀tọ̀ lẹ̀sìn. Ẹ̀sìn ní ta nígbàgbọ́ nínú ẹ̀. Kálukú ló lè nígbàgbọ́ nínú different ẹ̀sìn. Àwọn kan sì ń bọ Èṣù dòní, àwọn kan ń bọ ya dòní, àwọn kan ẹ̀sẹ̀ parí ọdún Ifá ni. Àwọn kan ń ṣọ̀ṣun, wọ́n ń bọ̀ Ṣun, wọ́n ń bọ Yemọja. Wọ́n nígbàgbọ́ nínú ẹ̀. Wọ́n sì láyọ̀ láti máa sìn ín. Ẹ má discourage wọn, ẹ má pè wọ́n lẹ́lẹ́bọ. Ẹ ń pè wọ́n lẹ́lẹ́bọ lọ́jẹ́ kan síjú sí yín. Now, our collective history deserves understanding, preservation, and honest reflection. Ọlọ́run ọba mi ń gbọ́. Ká lọ́lọ́ ń ṣe mí lólówó ni. Àwọn ìtàn ilẹ̀ Yorùbá kan ń bẹ. Ń bá sọ di eré àgbéléwò. Àwọn complete ìtàn kan ń bẹ tí ń bẹ lọ́wọ́ mi. Táwọn èèyàn ò kì í portray ẹ̀ bó ṣe rí. Ń bá portray ẹ̀ ṣùgbọ́n wò ló lọ. Ọlọ́run ràn mí lọ́wọ́. Now, understanding, preservation, and honest reflection. Ń bàbá wa ìparọ́. Òótọ́ jẹ́ wọn lọ́wọ́ bíi kàsí nǹkan. Ẹ̀sìn míì lámódé ńlòótọ́ wọlẹ̀ ńlẹ̀ káàárọ̀ òjíire. Ẹ̀sìn míì lámódé ní jìbìtì dé. Ẹ̀sìn míì lámódé ńlòpùrọ́ dé. Ẹ̀sìn míì lámódé ńlẹ̀ tán wọlé. Ń bàbá wa ìtanra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ìparọ́ fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ìjalè ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n nísìnyí wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì wọ́n ń jí aago lọ, wọ́n ń wọ ṣọ́ọ̀ṣì wọ́n ń gbé setting drum lọ, wọ́n ń wọ mọ́sáàsì wọ́n ń kó àgé lọ, wọ́n ń wọ mọ́sáàsì wọ́n ń gbá aago lọ, wọ́n ń wọ mọ́sáàsì wọ́n ń kẹ́ni lọ. Kò sí èèyàn tó dájúdájú tí ó mú nǹkan di ògún. Nígbà tí ìsìnkú fẹ́ jẹun láyé ó fẹ́ gbọbẹ̀ lọ́run, ìbẹ̀rù wà. Nǹkan bá pàlèlé láyé àtijọ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó mú. Dẹ́rìn kan pọ̀ mọ̀ ń bọ̀ láti ilé ìwé lọ́sàn-án ọjọ́ tá a wé ni. Ìgbọ̀nsẹ̀ bá mú mi, primary school ni mo wà, bóyá primary 4 lọ́dún náà lọ́hùn. Ìgbọ̀nsẹ̀ bá mú mi, mo bá rórí àtàn kan, mo bá yabẹ̀, mo bá bẹ́ ìgbọ̀nsẹ̀ kalẹ̀ fẹ́. Kí n síjú sókè mo wá rí i pé wọ́n ti fi aṣọ pupa ró ẹnu ọ̀nà bẹ̀. Lo and behold, ọ̀rá mo wá lọ náílọ̀nù, mo kó ìgbọ̀nsẹ̀ mi délé. That is the kind of ìbẹ̀rù tí ń bẹ lọ́kàn wa ń gbà náà. Kò sẹ́ni tí mú nǹkan àlè ń tán pàlèlé mọ́ fi mi rẹ́rìn reality ni. You know I will never lie. Mi ò kì í package láyé mi. I will say it as it is. Mo kó ìgbọ̀nsẹ̀ mi délé pé ń bo kán mọ́ lọ bu kélébé sórí ẹ̀. Láyé ìgbà náà bọ́n bá bu nǹkan sórí ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ yẹn bá su mí ńlá fi pé bọ́mọdé bá su imí kímí imí tí ọ̀tọ̀ a sì méwé burúkú ewé èsì a sì fi lé. Láyé ìgbà náà bí èèyàn bá gbọ̀nsẹ̀ síbi tí ọ̀dà báwọn òbí wa bá pé tá ń yàgbẹ́ bí o ọmọ wo lọ yàgbẹ́ bí o bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ wọn á lọ́mọ wọn sọ̀rọ̀ fúnra lára ẹ̀ wọ́n bọ̀ kànkan lé ìdí ọ̀ wà yọ òròbó fúnra lára ẹ̀ ló wọn á ní kán lọ fi nǹkan kan tì í kán ẹ̀rọ rẹ̀ ọlẹ́rọ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ fi kún rí ẹ̀ yóò wọlé padà yóò sì wọlé padà ìran káàrò òjìrè ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ láti dànù sẹ́gbẹ́ kan ẹ má fi mí rẹ́rìn ẹ má fi mí ṣe ẹ̀yẹ kò sí wàhálà. Ilẹ̀ Yorùbá ò ní parun nígbà tèmi ìwọ náà ń kọ́ gbogbo àná la máa ń sọ bẹ́ẹ̀. Yoruba shall not perish in my lifetime. What about you? Let us therefore be mindful of what we hear and how we hear. We must deliberate carefully on what we embrace and allow wisdom to guide our choices and actions. Ọlọ́run ràn wá lọ́wọ́. Lẹ́tà tí onítọ̀hún mú wá fún ìran káàró òjìrè that is by Ọlátáyọ̀ Ògèdèǹgbé Esquire. Àláfíà Olódùmarè kó máa bá ń bá bàbá yìí níbi tán bá wà. Ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ ó kéré lóòótọ́ ṣùgbọ́n ó ní kìmí ó sì ní pọ́ìntì tọ́pọ̀ pápápá ni mo ṣe ibi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó yà ń bẹ̀ mo gbọ́dọ̀ jẹ́sẹ̀ yẹn fún irin bọ́ bá wòye ẹ gbọ́ o bọ́ bá wòye kẹ́ ẹ mọ́ gbọ́ o kì í ṣe èmi sáà ti sọ tọ̀dọ̀ mi mo rí ó ní ìtumọ̀ mo fi mú wá. Now eléyìí ọmọ onísùnmọ̀mí tí wọ́n arrest God bless you sir, God bless you ma. Nigerian Army intercepts terrorist logistics supplier, recover 150 combat boots in Zamfara. June 25, 2026. Troops of Sector 2 of the Operation Fansa Yamma
have arrested a suspected logistics supplier to terrorist group and recovered 150 pairs of combat boots. Ẹ ti máa rí picture ẹ̀ lórí thumbnail mi. And other tactical items in Zamfara. Gbogbo ẹ̀ náà lè máa return display síbẹ̀. This is contained in an operational report made available to the News Agency of Nigeria on Thursday. According to the report, the suspect was apprehended along the Sokoto-Gusau road during a routine stop and search operation conducted by troops on Wednesday. Because tẹ́ bá wò dáadáa, tá a bá rí camouflage lọ́rùn àwọn onísùnmọ̀mí yìí, tán wọ kámò sọ́jà, tán wọ yúnífọ̀mù sọ́jà, tán dé fìlà sọ́jà, a máa wò pé mbò náà ti rí sáwọn sọ́jà ló kó fún wọn, wọ́n ń rà ní tuntun ni o, àwọn èèyàn kan ló ń kó fún wọn, àwọn èèyàn kan ló ń tà á fún wọn o, ní ready made o, complete aṣọ sọ́jà ni. Ibi tán bá ti wá rí àwọn ọmọ. The army stated that the suspect was travelling in a Honda Civic vehicle when soldiers discovered a cache of military-related items concealed in the vehicle. They said, and I quote, "Items recovered from the suspect included 150 pairs of combat boots, 3 jackknives, 3 electric shockers, a tear gas canister, a military beret, and a belt. Troops also recovered 2 Android mobile phones, an iPad, a digital wristwatch believed to be of intelligence value." Àwọn boko, àwọn bandi wọ́n ń lo intelligent value wristwatch. Aago tó jẹ́ pé bóyá bó bá ti wà lọ́wọ́ wọn tán bá ti ń sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ wọn máa gbọ́. Aago tó jẹ́ pé bóyá bí èèyàn bá wà ní iye kìlómítà kan sí wọn yóò mọ̀ fún wọn ní sáìn pé ọ̀tá wà nítòsí o, ọ̀tá wà nítòsí o. Alright, iléeṣẹ́ ológun wa sọ ìtàwọn náà ní lọ́wọ́. The report described the arrest as a major breakthrough in ongoing efforts to dismantle logistics and supply networks supporting terrorist and bandit activities across the northwest. Bẹ́ẹ̀ bá dẹ̀ sọ̀rọ̀ ẹ sọ pé Tinubu ò ṣe nǹkan kan. Tinubu ń gbìyànjú, àwọn tó ránṣẹ́ náà ń gbìyànjú, nǹkan ti bàjẹ́ kọjá àlà kó tó dé. Yóò rí rescue díẹ̀ kó tó parí ọdún 4, yóò gbìyànjú rescue eléyìí tó kù tó bá parí ọdún 8. God bless you. It's noted that disrupting the movement of equipment and supplies to criminal elements was critical to weakening their operational capabilities and limiting their ability to launch attacks. Pọ́n bá ń kọlù wọn lọ́tún ló sì bẹ́ẹ̀, kò ní fún wọn lóore ọ̀fẹ́ láti máa re-strategize, yóò máa dí agbára wọn kù. Mo ń wo fídíò kan níbi táwọn báńdí tí wọ́n ti ń ti alùpùpù ọ̀kadà wọn lọ, wọn ò répo sínú ẹ̀. Tó bá jẹ́ ńgbà kan ni epo ń flow sí Chad, epo ń flow sí Niger, epo ń flow sí Cameroon, gbogbo yẹn ni Bọ́lá Ahmed Tinubu ló ti ṣẹ́ wọn léegun ẹ̀yìn bẹ̀. So gbogbo àwọn nǹkan yẹn máa dín activities wọn kù pẹ̀lú ògo Ọlọ́run. According to the report, okay, the suspect is in military custody undergoing further investigation while the recovered items have been secured as exhibits. The army added that the operation underscored the effectiveness of intensified stop and search operations being conducted under Operation Fansan Yamma to deny terrorists freedom of movement and access to operational resources. It reaffirmed the commitment of the armed forces of Nigeria to sustaining pressure on terrorist groups and their collaborators in order to restore peace and security across Zamfara State and the wider Northwest region. Now, tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà, thank you sir, God bless you sir, àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí àwọn wọlé wá now ń bọ̀ ẹjẹ́ àka tòní ni o, tòní tí wọ́n dé ni o. According to military authorities, the visit was aimed at strengthening the existing security cooperation and strategic partnership between Nigeria and the United States. The United States has reaffirmed its commitment to strengthening security cooperation with Nigeria, pledging continued collaboration in military strategy, operational planning, and other areas of defense cooperation to support the country's fight against terrorism and insurgency. Àwọn eléyàn ló yẹ kí wọ́n bá wa wọgbó Old Ọ̀yọ́ National Park níbi tí wọ́n sọ pé wọ́n gbé àwọn ọmọ wa sí láti gbà yìí tá a gbọ́ nǹkan kan mọ́ tí gbogbo ẹ̀ ṣe wín bí omi inú kété. Ikọ̀ kan ní wọ́n ti gbé wọn lọ sí Kaduna,
àwọn iléeṣẹ́ ológun sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n wà nù Old Ọ̀yọ́ National Park títí dọ̀la àwa náà nígbàgbọ́ bẹ́ẹ̀ kò sí wàhálà o. The assurance was given by Commander of the United States Special Operations Command Africa SCOCAFrica Major General Claude Tudor during a visit to the headquarters of the Theater Command Joint Task Force Northeast Operation Adinkai OPHK at the Maimalari Cantonment in Maiduguri on Thursday. According to military authorities, the visit was aimed at strengthening the existing security cooperation and strategic partnership between Nigeria and the United States. It was noted that this is in furtherance of ongoing efforts to combat terrorism and insurgency in Northwest àbí Southwest ńkọ́ ẹ má fọ́ ń bò. During the engagement, Major General Tudor commended the Nigerian military operation Adinkai for its operational achievements and described the collaboration between the United States and Nigeria as a model of effective military partnership in fight against insurgency. He praised the integration of United States Special Operations personnel into Operation Adinkai. Wọ́n ti wà láàrin wọn already, noting that the sustained collaboration, mutual trust, and shared commitment between both countries remain critical to achieving lasting peace and restoring stability in the region. The SCOCAFrica commander also acknowledged the efforts of Operation Adinkai in counter-insurgency operations, expressing appreciation for the opportunity to interact with the Theater Command and assess ongoing military operations. Major General Tudor further reaffirmed the commitment of the United States to supporting Nigeria through enhanced collaboration in military strategy, operational planning, and other areas of defense cooperation. Responding, the Theater Commander, Operation Adinkai, Major General Abdulsalami Abubakar, appreciated the United States government and SCOCAFrica for their continued support to the operation, particularly the integration of United States Special Operations personnel into the theater's operational framework. He said the partnership has significantly enhanced the operational effectiveness of Operation Adinkai through both kinetic and non-kinetic operations, while stressing the need for additional capabilities, especially in advanced technological support, to further improve operational outcomes. Both military leaders reaffirmed their commitment to deepening the Nigeria-United States security partnership and pledge to strengthen coordinated efforts in addressing emerging security threats. Their discussions also focused on enhancing military capacity, disrupting terrorist networks, and promoting long-term peace and stability across Nigeria, Northeast, and the wider Lake Chad region. The visit underscores the growing defense cooperation between Nigeria and the United States as both countries continue to strengthen joint efforts against terrorism and other transactional security threats. In May 18, the United States Africa Command, AFRICOM, announced the coordinated counter-terrorism operation involving the Nigerian armed forces led to the killing of 175 Islamic State ISIS linked terrorists in Nigeria's northeast between May 16 and May 18, 2026. Wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́, àwa náà la tún wá ń sọ wípé àrípa ibi tí wọ́n ti gbẹ̀mí àwọn ọkọ̀ afẹ̀míṣòfò ọ̀hún. The joint operations carried out under ongoing security cooperation between both countries were described as part of sustained efforts to degrade terrorist networks in the Lake Chad Basin region. It was noted that the military collaboration is aimed at strengthening counter-insurgency operations and improving regional stability across Nigeria's northeast theater. According to AFRICOM, the strikes highlight the continued importance of U.S.-Nigeria defense partnership in confronting extremist groups operating in the region. The command said the operation demonstrates improved coordination and sustained joint action against terrorist threats. Ẹ̀já kórílẹ̀-èdè Amẹ́ríkà pé wọ́n kú iṣẹ́ takuntakun pé a pè wọ́n sì jẹ́ wá ẹ̀já fọkànbalẹ̀ ẹ̀já ní sùúrù. Gbogbo tó ń sọ̀mùsọ̀mù lónìí yóò ròkun gbàgbé yóò sinmi. Gbogbo tó bá ti ní àlọ yóò lábọ̀. Gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ yóò lópin. Ìjọ́ kan náà ni ìgbésùnmọ̀mí lọ́bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ọjọ́ kan ní ó ròkun gbàgbé.
ńgbà tán bá ń kú lógún tán ń kú lọ́gbọ̀n ńgbà táwa náà bá gbógun tì wọ́n nílà oòrùn níwọ̀ oòrùn láríwá ní gúúsù èmi mọ̀ wípé wọ́n sáré fẹsẹ̀fẹ́ bóyá wọ́n lọ sórílẹ̀-èdè míì bílẹ̀ yóò gbé ọ́ lọlẹ̀ míì tuntun ni wọ́n lọlẹ̀ míì tuntun Chad ń bẹ́ńbẹ̀ fún wọn Cameroon ń bẹ́ńbẹ̀ fún wọn Niger ń bẹ́ńbẹ̀ fún wọn Libya ń bẹ́ńbẹ̀ fún wọn Mali ń bẹ́ńbẹ̀ fún wọn Burkina Faso wọn ò jẹ́ dorí kọ̀nà bẹ́ẹ̀ wọn mọ tí Traoré ó fojú àwọn rí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ìjàwó àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nílò èmi àti wọ́ kópa tiẹ̀ fún ìdàgbàsókè ilẹ̀ yìí kópa tiẹ̀ fétò ààbò tó mẹ́hẹ̀ kó lè bá àrú gọ́gọ́ sí i mọ́ dáàbò bo nísùnmọ̀mí o ìwọ náà mọ́ bá wọn lọ́wọ́ sínú ìgbénipa ìjínigbé tàbí ìgbésùnmọ̀mí kò sí tí ẹ̀dá ṣe lábẹ́ oòrùn tí ò ní hàn jáde àṣepamọ́ kan ò sí o àṣepamọ́ ẹlẹ́dọ́mọ ní ń bẹ o àṣegbé kan ò sí o àṣepamọ́ fúnni ńlápèdélẹ̀ rẹ̀. Àkàndá mo ti lọ àkó yín tọ́pọ̀ ẹ mọ̀ jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ gbà pé kí n mọ̀ bá a máa gbà àkó yín lọ́bọ̀ síwájú sí i bọ̀ ẹ jẹ́ kí n wo kọ́mẹ̀ntì èèyàn méjì àbí mẹ́ta ṣé ń gbà pé díẹ̀ àbí kí n máa lọ. Can I receive call or I should be going? Jẹ́jẹ́ ni mo jókòó níta mi o ògbónú bọ́yìí sí i ó ní sáré wọlé ó ní ẹ káàsán o bùrọ̀dẹ́ káàsán o ó ní gbàgán wà ó ní gbàdá mọ̀dà mi sáré gbàgán wà ó ní yàrá mọ̀dà mi ó ní gbẹ́ni wà ó ní yàrá mọ̀dà. Pápápá mẹ́sẹ̀jì mẹ́ta péré kí n mọ́ gbàgbé thank you sir thank you ma kí n mọ́ gba ìpè. God bless you sir, God bless you mami ní wáyé tí o ẹ̀já máa lọ. Ok mi ìdẹ̀ mọ̀ alẹ́rí nínú àwọn èèyàn tó fẹ́ sọ sí gbólóhùn tí mo ti sọ +234 904 851 9362 àti +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 láàrin ìṣẹ́jú méjì péré. God bless you sir, God bless you ma, God bless you sir, God bless you ma. Mi ní wáyé tí o ẹ̀ ní wá mi tì lágbára Ọlọ́run àní wàrà wá tì. God bless you, I appreciate you so much. Láàrin ìṣẹ́jú kan náà ni bí wọ́n bá ti rí èyí náà tó wọ́n máa lọ o èyí náà tó wọ́n máa lọ ìbò ní sùwà àdéhìí eégún èyí náà tó wọ́n máa lọ pẹ̀lú ògo Ọlọ́run látún láǹfààní àti tún pàdé nígbà míì ibi ò ní bà yín ọfà ò ní bà yín kò ní bà wá náà lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní dé bá yín lágbára Ọlọ́run wọ́n máa wá wọ́n máa bá yín àìní lè wá Ọlọ́run ní jọ́ ṣẹlẹ̀ sí mi àìní lè bá yín kò ní dé bẹ́yìn náà lágbára Ọlọ́run ilé ọmọ yóò máa sáyọ̀ yóò máa sọ́jọ́ ìsinmi lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń jí ẹ múra ọ̀nà ilé ìjọsìn jẹ́jẹ́ ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ ẹ máa múra fọjọ́ Monday ikú ò ní pa yín àìsàn ní sẹ́yìn lọ́jọ́ àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rà. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi mò ń dágbére tí kúkọ́ tàrùn kọ́ o pàtùnjọ láǹfààní láti tún pàdé. God bless you all. I appreciate your time. I appreciate you so much more than you can imagine. àná Olódùmarè ní fi ń sílẹ̀ o. ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ ṣe já sọ lórí WhatsApp +234 904 851 9362. ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television Awíkonko television ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV Awíkonko TV. ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ wà ní Canada tẹ́ wà ní London tẹ́ wà ní Germany ẹ fẹ́ káwọn ọmọ yín ó lè sọ èdè Yorùbá dáadáa á ti bẹ̀rẹ̀ yàrá àkàwé wa pẹ̀lú ògo Ọlọ́run oṣù yìí náà láàparí oṣù kan níbẹ̀ ẹ̀yin náà fẹ́ kọ́ ọmọ wọn yín ọjọ́ ìwà kó tó di pé a bẹ̀rẹ̀ July ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp káwọn ọmọ yín náà darapọ̀ mọ́ yàrá ìkàwé Awíkonko Awíkonko Yorùbá class. God bless you. nọ́mbà yìí náà ni o +234 904 851 9362 +234 904 851 9362. ó dàárọ̀ oorun ayọ̀ ńlá sùn. wọ́n ju sticker sí mi kí n tó máa lọ wọ́n ní kí n máa fèyí ṣe lọ. Mr. Akintomide Charles Akínbọ́lá, God bless you sir. mi ní wáyé tì ẹni wá ń tẹ́ jẹ tì ẹni wá ń tẹ́ nà tì ńlá ṣe Èdùmàrè. God bless you sir, God bless you ma. ó dàárọ̀ oorun ayọ̀ lásùn àní tójú ohun dójú kú. God bless you, bye bye.